Mr. Kenny Fábíàsíà Mr. Kenny gbogbo Ìlárò ṣẹ́rí báyìí so kẹ́lẹ̀ mọ̀ pé ó wà nílẹ̀ bí yẹpẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn bóyá jẹ́ nìyẹn ṣẹ́rí báyìí ṣì Sunday Adeyemo Igboho OSHA bàbá Professor Banji Akíntóyè bàbá tó ń fọ̀já ọ̀ràn tó fi ń pọmọ tó ní gbèsè gbogbo wa ò ní jábọ́ àdúpẹ́ lọ́wọ́ yín òmìnira ilẹ̀ Yorùbá yìí àṣeéṣe fún gbogbo alágbára Ọlọ́run ẹnikẹ́ni nínú wa ò ní yọ sọnù láṣẹ Èdùmàrè so àwọn tó fẹ́ fún àwọn ìyá arúgbó wa lélẹ̀ then as well there are some flyers tó yẹn pé ó ti wà ńlẹ̀ náà tẹ̀yìn bí i à ń pè àtúnṣe fún bàbá ṣe Sunday Adeyemo Igboho fún appreciation ní pé àwọn ọgbà ọmọ Yorùbá pátápátá a cherish wọn a appreciate wọn ṣẹ́rí báyìí bó wọn tẹ́ ń rí láti èmi ní Ìlárò chapter òun ni o sókè lè mọ̀ wípé àwọn tó wà ńlárò wọ́n dúró tán fún Yorùbá Nation wọ́n dúró tán fún bàbá ṣe Sunday Adeyemo Igboho OSHA.